tẹ́ bá wo picture tí ẹ ń wò ní orí fọ́nrán yìí ẹ kàn wò ó ṣebí àwọn tí wọ́n arrest lélẹ̀ àwọn tí wọ́n arrest ni kí ló dé tí wọ́n blur ojú wọn kí ló dé tí wọ́n blindfold ojú wọn ṣebí Yorùbá nation lẹ gbé sẹ́yìn wọn ẹ wá mú ẹ wo settings yẹn ẹ rí i pé ó dàbí pé wọ́n ya picture ẹbí ẹ wá mọ̀ ọmọ nítorí pé kí àwa Yorùbá nation má bàa da ojú àwọn pípù yìí mọ̀ ni pé ṣé lóòótọ́ ni wọ́n ń ṣe Yorùbá nation àbí kò ń ṣe òótọ́ ṣèbí ẹ sọ pé ẹ mú wọn ni kí ló dé tẹ̀ ń blindfold wọn kì í ṣe criminal kí ló dé tí ẹ blindfold ojú wọn ká lè rí wọn pé ṣé àwọn pípù yìí tí wọ́n gbé Yorùbá nation sọ́wọ́ lótìtọ́ fún ẹ̀rí àwọn tí wọ́n gbé Yorùbá nation sí ọwọ́ lótìtọ́ àti lódodo ẹ wo picture yìí ṣe ti rí picture yìí tẹ́ ń wò ń sìn àwọn G12 nìyẹn tí wọ́n arrest ní ilé bàbá wa Chief Sunday Igboho àwọn tí wọ́n arrest nìyẹn ẹ jọ ìjẹ́ wọ́n blindfold ojú wọn ṣé wọ́n blindfold ojú wọn ẹ rí i pé wọ́n blindfold ojú wọn eléyìí túmọ̀ sí pé plan work ni Ìyá Onítìrí fẹ́ wá da Yorùbá ni ó fẹ́ táàgì wa ní orúkọ burúkú àwọn tí wọ́n dẹ̀ jẹ́ leaders wa yìí wọ́n ní ọgbọ́n wọ́n ní ìmọ̀ most especially bàbá wa Chief Sunday Igboho ẹni tí ó rò bóyá òun ka PhD ò nírú ọgbọ́n tí bàbá wa Chief Sunday Igboho ní èèyàn tó ń travel tó ń ṣe business pẹ̀lú àwọn òyìnbó tó ní adúrú ilé tí wọ́n táwọn DSS wá destroy tí wọ́n bà gbogbo mọ́tò compound ẹ̀ jẹ́ kò sí irọ́ tí àwọn ìran Ìyá Onítìrí yìí tí wọ́n pa mọ́ Chief Sunday Igboho àti bàbá wa Banji Akintoye àwọn náà ni wọ́n ń fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún bàbá wa Banji Akintoye àtàwọn tó ń ṣiṣẹ́ fún bàbá wa Adéníran lára wọn wà lára àwọn tí àwọn Ìyá Onítìrí rán sí àárín àwọn bàbá yìí láti kọ̀yìn ara wọn síra wọn ẹ wo nǹkan tí wọ́n ṣe fún àwọn Yorùbá world media ẹni bàbá Òsénì o politician ló ń ṣiṣẹ́ fún to an extent ẹ ti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n gbé òtítọ́ sọ́wọ́ ẹ tì wọ́n débi pé wọ́n ṣe ìbúra fún ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀ náà pẹ̀lú ìbúra tí àwọn èèyàn tí wọ́n bú ẹ tún sọ pé ìbúra irọ́ ni ìbúra irọ́ Ìyá Onítìrí ọ̀run ó máa dájọ́ fún yín gbogbo bí ẹ ṣe ń fa ìfà sẹ́yìn fún Yorùbá nation ọ̀run ó máa dá ẹjọ́ tó tọ́ á dá fún yín àti gbogbo àwọn ẹ̀mẹ̀wá yín àtàwọn tó ń sponsor yín pé kẹ́ wá destroy Yorùbá nation ẹ wo àwọn picture tí mo fi ń wọ̀n yín ẹ máa wò wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan so ẹ wá wò ó kẹ́ wá wo nǹkan tí SP Benjamin tí ó tag tó jẹ́ wípé ìwà àti Ìyá Onítìrí ẹjọ́ ń jẹ ẹjọ́ ń mu ni ẹjọ́ ń plan ẹjọ́ ń tu ẹjọ́ ń ṣe gbogbo ẹ̀ ni pé káṣà má gẹ̀ẹ́tì Yorùbá nation òun ni plan yín